الحمد لله والشكر لله الحمد لله والشكر لله أزكى صلاتي وسلامي لرسول الله أزكى صلاتي وسلامي لرسول الله صلي وسلم الله على المعلم الله صلي وسلم الله على المعلم الله صلي وسلم الله. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام الأتمان الأكملان على المبعوث رحمة للعالمين محمد سيد الأولين والآخرين وعلى آله الطيبين الطاهرين وصحابته الغر الميامين وعلى الذين سلكوا مسلكه واهتدوا بهديه إلى يوم الدين وبعد. أيها المستمعين الكرام، أوصيكم ونفسي بتقوى الله عز وجل، فإن الله سبحانه وتعالى أمرنا بتقواه في عديد من سور القرآن ومن آياته وقال سبحانه وتعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وجعل سبب الرئيس الذي به ندخل الجنة التقوى، فقال سبحانه وتعالى: وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض وعدت للمتقين. أيها المستمعين الكرام، فإن موضوع كلامنا وخطبتنا اليوم يتركز على أساليب كسب القلوب. فالله سبحانه وتعالى نادبنا إلى دعوة الله سبحانه إلى الله سبحانه وتعالى، فقال في محكم تنزيله: ومن أحسن قولا ممن أسلم وجهه لله وهو محسن واتبع ملة إبراهيم حنيفا ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. أرجو فون الله وبا أترى كاتي جفان محمد، arúgbó fún ọlọ́run tó fọ̀nà ẹ̀sìn ìsìláàmù yìí mọ̀ wá, ọlọ́run àjà ṣìnà láéláé. jàmáà mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin, ẹ jẹ́ á páyà ọlọ́run ká sì mójútó àwọn ojúṣe wa síwájú ọlọ́run. ìmójútó ojúṣe wa yìí òun ní sábàbí tá a fi rí oríire láyé àti lálkìyámà. ní tí ó jẹ́ àkòrí ìbára ẹni sọ̀rọ̀ lénìí, kọ́lọ́mọṣà ṣe ń rọrùn fún wa, òun náà ni àwọn ojúpọ̀nà, àwọn ọ̀nà tá a lè tọ̀ tá a fi rí àwọn èèyàn pè wọnú ẹ̀sìn. ẹ jẹ́ á mọ̀ ọ́ lọ́kùnrin lóbìnrin, ìpè ibi tó rí ire wá wà, òun náà ní ká pèpè lọ sí ojú ọ̀nà tọ́lọ́run ọba. ọlọ́run dídì fínrinlẹ̀ ìpè ẹni tí ó sórí ire ń wájú man ahsanu qawlan, ẹni tọ́rọ̀ rẹ̀ fi dáa jù, òun lẹ́ni tó yẹ pé da'a ila Allahi, irú ẹni bẹ́ẹ̀ pèpè da'a ila Allahi, irú ẹni bẹ́ẹ̀ pèpè lọ sọ́dọ̀ ọlọ́run ọba wa amila salihan, òun náà sì ń ṣe dáadáa. kò á ṣe bá nìkan, wa qala innani minal muslimin, ìròyìn bẹ́ẹ̀ náà sì fẹsẹ̀ múlẹ̀, ó dúró pé kí ni o, èmi gángan o mo wà láàrin àwọn mùsùlùmí, èmi gángan o mo dúró lójú ọ̀nà ẹ̀sìn. ẹ jẹ́ á mọ̀ pé ìpèpè lọ sójú ọ̀nà ọlọ́run ọba ń tọ́ da púpọ̀ ni, kò sí ẹni tí ó soríire tí ó bá mójútó ojú ọ̀nà yìí. kọ́lọ́mọṣà ṣe èmi àtiwọ́ lẹ́ni tí ó soríire. ìpèpè lọ sójú ọ̀nà ọlọ́run ọba iṣẹ́ àwọn ànábì ni. ìpèpè lọ sójú ọ̀nà ọlọ́run ọba yìí, àwọn ànábì ìtọ́lọ́ndìdì gbé wọn dìde wá ṣe ni wọ́n sì ṣe é, wọ́n jíṣẹ́ náà dógóńgó débi pé àwọn agbéṣẹ́ náà lẹ̀ fáwa, àwọn aforíire lẹ̀ fáwa, bóyá àwa náà á lè ṣe. alákọ̀ọ́kọ́ ní tọ́jà àmà ò ní pé lẹ́yìn táwọn ànábì wálé ayé, gbogbo àwọn ànábì tó bá ń lọ náà máa ń fi àwọn tí wọ́n wà lẹ́yìn ilẹ̀ pé ẹ dákun ẹ mójútó ṣe yìí o. àìbámọ̀ mo lè kú, àìbámọ̀ àsìkò mi lè tán, gẹ́gẹ́ bí ànábì náà ti sọ nìyẹn sallallahu alayhi wa sallam. àwọn èèyàn wa ti wá bẹ̀rẹ̀ iṣẹ́ yìí látàyé ànábì, nígbà tánábì kú tí tó fi wá dáyé tiwa yìí. ẹni tó bá wá mọ̀nà, òun náà á gbọ́dọ̀ gbìyànjú bóòlù náà ti fẹ́ lómi ìmọ̀nà, torí oríire tọ́lọ̀ ń so mọ́ ni. àná Muhammad sallallahu alayhi wa sallam ó sọ náà àdìsí kan tí àfáà wa Aliyu gbà wá, ó ní la an yahdiya Allahu bika rajulan khayrun laka min humuri na'am.
kọ́lọ́wọ́n ọba kó gáìdì èèyàn kan látara rẹ̀ ó dájú kọ́ ní ràkúnmí pupa lọ láyé àwọn ànábì rẹ̀ tí ẹ̀ bá ní ràkúnmí pupa ó ṣe déédéé jẹ́ẹ̀tì ní ìsìn ẹ̀pẹ́ tí ẹ̀ bá bówó dé tí ẹ̀ bá ilé ń dá ní jẹ́ẹ̀tì tiẹ̀ lẹ́yìn pé ó nílé tiẹ̀ ẹni náà ti di pé ẹni táwọn èèyàn rẹ̀ come with láwùjọ. nígbà tó bá rí bẹ́ẹ̀ jẹ́ mọ́ mùsùlùmí oore téèyàn wà á rí nílé ayé táàbí wọn gbá ẹni tó nírú adún eléyìí ọmọ lówó ọmọ sóríire o àṣekíyàn fìyàn kan mọ̀nà ọ̀dà jù bẹ́ẹ̀ lọ ẹjẹ́ àwò bò ní òṣèlú rí bẹ́ẹ̀ anabi sallallahu alayhi wa sallam ó ní ad-dalu ala al-khayri kafa'ilihi ẹni tó bá pèpè lọ síbi dáadáa òun gan máa dà gẹ́gẹ́ bí pòun ló ṣe ni tí n bá rán ẹ létí pé kó lọ kírun ní ìsín tó bá kírun kò ní dí ládàá tiẹ̀ kù èmi náà sì máa gba ládàá bíi pé mi náà mò ń kírun tó ń kírun anabi lọ sallallahu alayhi wa sallam ìwà pèpè lọ síbi ẹ̀sìn kìí ṣe pé ẹlẹ́bọ nìkan la fẹ́ pè àwọn tó ń pàpè mọ́ra ẹ̀sìn tájọ jẹ́ mùsùlùmí ibẹ̀ láti kọ́kọ́ bẹ̀rẹ̀ àwọn eléyìí gan wàhálà pípe àwọn gángbà míì ọ̀fẹ́ ẹlẹ́jú wàhálà ìmọ̀ pé àwọn ẹlẹ́bọ lọ torí pé ẹni tó ti rò pé òun wà lójú ọ̀nà mùsùlùmí lè ní mutí mùsùlùmí lè ní jalè mùsùlùmí ń dọ́kọ mùsùlùmí ń ṣe ń tọ́lọ̀ ọ̀fẹ́ mùsùlùmí ń ṣẹbọ mùsùlùmí ń ṣe mùnáfìkì ẹlòmíì ọmọ sọ pé mùsùlùmí lòun títí ẹ̀gán lẹ́jú ti Fíráúnà lọ báwo la ti mọ pẹ̀lú àwọn ẹni yìí tá a tún wá ní í ṣe sábà bíi kan tún máa ṣe ń tí ọ̀dà níta fẹ́ wò nìyẹn ẹlòmíì yóò lóun fẹ́ pè yẹn ni ẹni tó fẹ́ pè yẹn sínú ẹ̀sìn tó tún wá sọ pé ìwọ yìí ó ti wọ ná ṣé àwọn pé díẹ̀ ń bá kọ́ fẹ́ bẹ̀rẹ̀ tó bá ti ń pè yẹn pé inú náà ní ọwọ́ kò ní fẹ́ gbọ́ ọmọ in tó kù ní pé ẹni tó bá mọ̀ ìyá aná la máa ń fi ìyá aná dẹ́rùbà ẹni tí ọmọ ìjó kọ́kọ́ yé pé ní tóun ṣe wọn ọ̀dà nígbà náà ọ wàá sọ pé ẹ̀yin tó bá wá ṣe ń tí ọ̀dà ń tọ́lọ̀ ń tọ́jú kalẹ̀ fún rèé ṣùgbọ́n gbà tó ọkọ̀ ọjọ́ mọ̀ pé n tó ṣe ò dáa tọ́ ló ń finá bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ kọ́ la ti ń bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ kọ́ làwọn ànábì ti bẹ̀rẹ̀ téèyàn ọba tún wá bẹ̀rẹ̀ ń tó mà lèèyàn máa ń ṣe bẹ́ẹ̀ fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam nígbà ìpèpè sójú ọ̀nà ẹ̀sìn ó ní yassiru wala tu'assiru ó ní ẹ̀ṣẹ̀ sí díẹ̀díẹ̀ wala tu'assiru ẹ̀ sì gbọ́dọ̀ mú ẹ̀sìn lé kìí ṣe pé mo ṣe ẹ̀sìn bọ́lọ̀ ti fẹ́ ní ìmúlẹ̀ ṣùgbọ́n ìmọ̀ amúntọ́lọ́hún ò gbélé wa lórí ká máa gbélé ra lórí nígbà náà lèèyàn mẹ́sìn lé wala tu'assiru bákan náà Ànábì ní qarribu wala tunaffiru ẹ fa àwọn èèyàn mára ni ẹ fa àwọn èèyàn mára ni wala tunaffiru ẹ má ṣe lé wọn jìnnà bó o láti máa ń fa àwọn èèyàn mára pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ já wo Ànábì Muhammad sallallahu alayhi wa sallam òun ni àríkọ́ṣe ńláńlá ń bẹ lọ́dọ̀ rẹ̀ ana Muhammad sallallahu alayhi wa alihi wa sallam taba ń bu yìí máa ń ṣe bí pé wọn ò gbọ́ ni ọlọ́run ọba ní máa bá nábì fèsì àti gbọ́ Abu Lahabi tó bú ànábì níta gbangba ọlọ́run bá fèsì tabbat yada abi lahab wọ́n pè ní wèrè ọlọ́run láwọn gẹ́gẹ́ ní wèrè ọlọ́run nìkan ní bá nábì fèsì ṣùgbọ́n ìyẹn ọkọ̀ la fẹ́ lò àwọn ibi tó yẹ pé ìyẹn máa ti ń bínú ṣùgbọ́n tánàbí wá subdue tó pe ìbínú rẹ̀ wálẹ̀ nítorí àwọn tó fẹ́ fi mọ̀nà torí àwọn ẹni tí ó mọ̀nà lára rẹ̀ eléyìí ni afẹ́ká náà kọ́ ṣe. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam wọ́n lè jáde kó Mẹ́kà ní ìgbà tó lọ Taif àwọn ará Taif wọ́n wá dé àwọn ọmọ wọn sí wọ́n wá bẹ̀rẹ̀ sí sọ ànábì lóko báyìí ẹ̀jẹ̀ wá bẹ̀rẹ̀ sí dà lára ànábì ọmọ ọ̀dọ̀ ànábì táwọn èèyàn ń pè gẹ́gẹ́ bí ọmọ rẹ̀ Zaid olóńfọwọ́ nu ẹ̀jẹ̀ ànábì tó ń blọ́ọ̀kì rẹ̀ ẹ̀jẹ̀ ń bọ̀ náà ń tasó náà lára la ilaha illallah ibi táwọn ànábì ti ń lọ àwọn màláíkà wá bá pé ànábì ọlọ́run ti fẹ́ bínú sáwọn ẹni ṣùgbọ́n ó fẹ́ kọ́ àwọn tí wọ́n sọ ni tó o bá bínú sí wọn ọlọ́run náà ò ní bínú sí wọn tó o bá bínú ìbínú ti wà lórí wọn tẹ́lẹ̀ òkè méjì yìí a fẹ́ yí ilé wọn lórí torí ní tọ́ṣe fún ànábì ni fi wọ́n lẹ̀ ọlọ́run bóyá táwọn eléyìí ọba gbà àwọn ọmọ tí wọ́n ṣẹ̀sìn Allahu Akbar ẹ lọ wò ó nísìn bí gbogbo àwọn ọmọ wọn ti ń ṣẹ̀sìn tọ́lọ́ bá sì ti pa wọ́n rẹ́ àwọn táwọn náà padà bí òní ṣẹ̀sìn mọ́ èyí tó tún ṣe wọ́n lé ànábì kó Mákà lẹ́lẹ́kejì ànábì lọ sí ìlú Madina nígbà tọ́lọ́ ń wá ran ànábì lọ́wọ́ ànábì padà sílùú Mákà gbogbo àwọn tí wọ́n pa àwọn èèyàn rẹ̀ gbogbo àwọn tí wọ́n ṣèkà ànábì fi wọ́n lẹ̀ eléyìí sọ wọn pé ànábì bil mu'minina ra'ufur rahim
ọlọ́run wá sọ bá náà wípé ìwọ náà o ìwọ tó níwà dáadáa yìí má jẹ́ ẹni tí ó máa le jẹ́ kí wà rẹ rọ̀ fún wọn tí wà rẹ bá ti rọ̀ fún wọn àwọn ẹni tó léwu nígbà náà náà lè máa súnmọ́ náà lè máa béèrè pé bóun ni wà tiẹ̀ ti dá báyìí ànábì Mákà ó jẹ́ aláfọkàntán ànábì wọ́n ń tọ́jú nǹkan sí lọ́dọ̀ ànábì gbogbo ẹni tí kò bá ní ànábì máa ń fún nǹkan ó jẹ́ ń tó gbàgbọ́ ni àbí ọ̀jẹ́ ni tí ó gbàgbọ́ ìyá ńlá wa Khadija lóròyìn ànábì báyìí nígbà tí ànábì kọ́kọ́ gba wáyìí ànábì rò pé bóyá àpò ti di nǹkan míì ni ìyá ńlá wa Khadija ní láì ọlọ́run ò lè ṣe ọ́ bẹ́ẹ̀ ọlọ́run ò lè ṣe ọ́ níwèrè kí ló dé torí pé ìwọ máa ń ro ẹbí pọ̀ kí ló dé torí pé ìwọ o máa ń ran àwọn aláìní lọ́wọ́ kí ló dé torí pé àwọn ọ̀lẹ ìwọ máa ń kún wọn ni ìtànàbí máa ń ṣeré tànàbí jẹ́ ni dáadáa látara báyìí ló fà á táwọn èèyàn fi wá nífẹ̀ẹ́ rẹ̀ àwa náà táwa ń pèpè lẹ́yìn pàtó mọ̀ pé ṣé ńlá gbámú bó làá náà ti pèpè ẹjẹ́ á ṣe jẹ́jẹ́ bá nàbì ti ṣe jẹ́jẹ́ inú ọ̀nà tá a lè ṣe ni pé ká pè wọ́n pẹ̀lú Qur'ani ká pè wọ́n pẹ̀lú àdìsá Ànábì Muhammad sallallahu alayhi wa sallam inú ọ̀nà tá a lè lò ní pé ká máa fún àwọn tí ò ní ní nǹkan tá a bá ń fún àwọn tí ò ní nǹkan wọ́n máa rí pọ́nà yìí ọ̀nà tó dáa lélẹ́yìí bákan náà ẹ̀ mọ̀ máa já bínú nígbà tí èèyàn bá ṣẹ̀ ọ́ tí wọ́n bá ń pa ìbínú mára àwọn èèyàn míì lè wò ó gẹ́gẹ́ bí àgọ́ o ṣùgbọ́n àwọn ẹlòmíì ọmọ ọ̀pá ẹ̀sìn rẹ̀ lọ́fà tó ṣe ń ṣe báyìí o kìí ṣe pọ́gọ̀ torí pa àmọ́ bó ti tó ní ìgbà yẹn àwọn ẹni tá a rò pé kò lè gbà wọ́n wàá gbà ọlọ́run bọ̀ ó sọ nínú Al-Qur'an Al-Karim ó ní idfa billati hiya ahsan táwọn yẹn bá ṣẹ̀ ọ́ tọ́wọ́ bá gbẹ̀san gbà ṣe pẹ̀lú ìtọ́da fa idha alladhi baynaka wa baynahu adawa ẹni tó ń bọ́ ọ sọ̀tá tí inú rẹ̀ máa ń bíhun tọ́gbọ́n tó bá ti rí ẹnu rẹ̀ máa ń bàjẹ́ ni fa idha alladhi baynaka wa baynahu adawatun ka'annahu waliyyun hamim kódà tó bá ń fọ̀tá hàn sí ọ tó bá débi tọ́ sí òun ní ọmọ ròyìn pé yàn dáadáa ni jẹ́mọ́ mùsùlùmí iṣẹ́ tó dáa òun ni pé kéèyàn pẹ̀kù lọ sójú ọ̀nà ọlọ́run bá ṣùgbọ́n kò ṣeé ṣe àbí káà náà kọ́kọ́ dẹ́dì pé n ta fẹ́ ṣe ń tọ́ dáa ni tá bá mọ̀ bẹ́ẹ̀ ká tún wá gbìyànjú ká máa bẹ ọlọ́run pé ọlọ́run dákun mà ṣe ń rọrùn fún mi kémi náà rí àwọn èèyàn kan pè tá a bá rí gbogbo eléyìí ṣe àwọn tá a rò pé wọ́n à ní gbà wọ́n ó tún gbà kódà àátúrí nínú wọn tí ó tún ṣẹ̀ṣẹ̀ jù wá lọ torí ìdí eléyìí ẹja amúra o ẹja amúra ẹni tí ó pèpè sínú ẹ̀sìn òun náà gbọ́dọ̀ nímọ̀ ń pa rẹ̀ alákọ̀ọ́kọ́ nìyẹn tá a bá ti nímọ̀ ń pa rẹ̀ gbogbo ìwà dáadáa tó wá kù yóò wá ṣe rọrùn fún wa láti rí àwọn èèyàn mú wọnú ẹ̀sìn wa eléyìí tá a rí sọ yìí ọlọ́run ṣáà ṣe é ní ìbálẹ́jọ́ dáadáa fún wa ni má ṣe ní ìbálẹ́jọ́ aburú fún wa láyé àdìlálkìyàmà wa aqulu ma sami'tum wa astaghfirullaha li wa lakum wa lisa'iril muslimina min kulli dhanb wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh. alhamdulillah washukru lillah alhamdulillah washukru lillah aska salati wa salami li rasulillah أزكى صلاتي وسلامي لرسول الله صلي وسلم الله على المعلم الله صلي وسلم الله على المعلم الله صلي وسلم الله